ẹ ṣeun adúpẹ́ ẹ kú ìgbà wá lálejò. ọpẹ́ ní f'Olódùmarè. ẹ dákun ṣe dáadáa la bá yín. ọpẹ́ àti ayọ̀ ni o àti dùnnú. olúwa ṣeun. wọ́n ní a kì í mara họ bí alára ẹ dákun ẹ sọ orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún gbogbo ọmọ nàìjíríà tó ń wò wá káàkiri àgbáńláyé. ó ṣeun orúkọ tèmi ni òjíṣẹ́ Olódùmarè ààrẹ Ìfálérè Ìfágbénró Adéfá NJP ọ̀kan pàtàkì nínú adájọ́ àlàáfíà orílẹ̀-èdè nàìjíríà. mo tún jẹ́ mọ́gàjí agboilé ọ̀ṣọ́ adégbòye ìyẹn ní òkèlú òkun nílùú ìbàdàn. oyè mọ́gàjí ń lo oyè tí a fi tó tí a fi ọmọ oyè hàn ní àròlé ńlẹ̀ bàbá rẹ̀ láti pé eléyìí ni ó di ọba lọ́la ìlànà tó tàfi jẹ oyè tàfi di olúbàdàn ọba lọ́la ni. ọba lọ́la kábíyèsí. tá a bá tún súnwájú o èmi ni olùdásílẹ̀ ìjọ Ọ̀rúnmìlà atúnwàṣe òkè ìgbàlà ìdínbí temple ìyẹn kalẹ̀ sí ògbèrè oríta mẹ́rin gangan sí ní ọdún far close nílùú ìbàdàn. níbẹ̀ láti máa ṣe ìjọsìn fún ẹ̀sìn àdìmúlà àwa tá jẹ́ oníṣẹ̀ṣe ní gbogbo ọjọ́ àbámẹ́ta. ẹ ṣeun bàbá wa ẹ kú òun. bàbá wa a gbọ́ púpọ̀ nípa yín wọ́n ní abiyamọ abọ̀jára ní wọ́n ní ẹ kì í fojú pààyàn rẹ́ ẹ sì máa ń kóyàn mọ́ra ìyẹn gan ló gbé wa dìde wípé káwa bá yín a sì ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ènìyàn náà lọ́tún lọ́sì tí wọ́n sọ nípa yín látẹnu yín gangan kí ni ẹ rí tí ẹ fi ń hùwà abiyamọ abọ̀jára. ẹ ṣeun ṣe rí tí wọn bá sọ pé ọkùnrin kan wà ó wá fẹ́ràn òbí tí wọn bá ń bù màá ní kí náà bù ú fún kò sí ní fẹ́ràn òbí bóbìnrin ló bí ibi bíbí la bẹ́yìn mí tàn bíbí la fi sọ̀sọ̀ mú odi ibi bíbí yẹn bí èmi bàbá wo Ìfálérè Ìfágbénró kí n tó jẹ́ èèyàn gbogbo ẹni tó bá ti jẹ́ ẹni tí a bí lọ́gbẹ́dọ̀ jẹ́ abiyamọ tó gbọ́dọ̀ fẹ́ràn ọmọ nìkejì gẹ́gẹ́ bí ara rẹ̀ pàápàá irú ìlànà tí wọ́n bí àwa sí ìlànà ṣẹṣẹ ni ìlànà ṣẹṣẹ yìí a ní òwò méjì tí a gbé lọ́wọ́ ju pé bó o la ṣe fẹ́ràn ọmọ nìkejì tí a sì fẹ́ràn ọmọ pàápàá láti ọmọ wẹ ọmọ ọwọ́ títí tí ó fi di pé ó rìn àbí aláboyún ni o àbí ọmọ ọwọ́ ni o àbí àgbàlagbà ni o a kó wọn mọ́ra báyìí ládùúgbò tá a wà tá à ń gbé níbi tá à ń rìn sí níbi ẹ ti bí ni láàrin ìlú dẹ̀dẹ̀kẹ́yọ̀ jẹ́ abiyamọ abọ̀jà gbọ́ọ̀rọ̀ alọ́jà ara tí ó lè gbé ọmọnìkejì sókè. ẹ ṣeun bàbá olúwa yóò sì máa fún yín ṣe. bàbá wa Ìfálérè Ìfágbénró agbẹ́fáwọ̀ bí ẹ̀wù ẹ kú ohun ẹ dákun ta ni àwòkọ́ṣe yín ta ni abiyamọ abọ̀jára tẹ kọ́kọ́ mọ̀ tẹ sì lè sọ díẹ̀ fún wa nípa wọn. mo mọ bàbá mi ni Àjàgbé Ànàtẹ́kùn Ìfágbénró ẹkùn ọkọ kíkẹ́ lọ́mọ bàbá mi Àjàgbé ẹkùn ọkọ ọ̀tọ̀ lórìn ọkọ Ajíbábí àwọn abiyamọ nu akíkaka kọlọ́rọ̀ ọ̀dọ́ adó tí ọmọ ń jọ tó ṣòro abá ọmọdé dépẹ̀pẹ̀rẹ̀ odò báyìí má fẹ́ràn ọmọ ọmọ kan ò gbọ́dọ̀ kúkọ́ bí ṣe ń gbégbá ní bàbá mi ọmọ gbádùn tí bàbá mi bá ṣe ń bọ́ sójú iná gbé àdó bẹ́ẹ̀ ni yóò máa bọ́ sí ẹgbẹ́ kan ni yóò máa mú ẹ̀tù àwọn nǹkan tí wọ́n fi ń ṣe ẹ̀rọ. Bàbá mi jalabiamọ mo wo ọ̀nà tí wọ́n gbà tọ́ àwa àtàwọn aṣíwájú mi tí wọ́n ti bí mo wá wo irúfẹ́ tí bàbá mi náwó rẹ̀ sí mi pàápàá tí mo tẹ̀tún á jẹ́ ẹni tó wà ní ìlànà tí ó fi ilẹ̀ mo wá wò ládùúgbò bí ọmọ bá ké ládùúgbò tó bá ké jù bàbá mi ó di oníjà
ìyá ọmọ kí ló ń ṣe kí sáyàn oníṣẹ́mi ni yóò dún jàre àwọn agbára ọmọ ta ni alábíàmọ tí gbára ọta ní orí ọmọ ni ẹni tí ẹ̀ bá sì tí a bá rí ọmọ kékeré tí à ń tọ́jú lọ́wọ́ tábí ìyá ẹ̀ bá gbé lọ́ba yìí ìwájú orí ẹ̀ bá ní ọmọ wọn máa wò láti wo irú ìwà wo ni òǹbí ń rù kátó àkóyọ̀ máa gbẹ́rún tábà sọ̀rọ̀ nípa bàbá mi Fagbénró Àjàgbé àwọn ni akọ́dàwó ilẹ̀ Ìbàdàn wọ́n sọ́sùn ìyẹn ni pé wọ́n kọjá sí Alákejì ní 1987 ọjọ́ náà dàbí àná ni mo máa tún máa ṣe ìrántí rẹ̀ ní every year nígbà tí a bá ń bẹ láyé tọmọ àdúgbò ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò aládùúgbò àwọn míì tí wọ́n jẹ́ pé wọn ò tiẹ̀ ríbi kankan wọ̀ sí wọn a máa tìlú mi wà bàbá afẹ́mọ́ wa gbé lọ́dọ̀ yín ni bàbá mi ò ní ilé ni oúnjẹ ni kọ́ wa wú ọ̀sọ̀sọ̀sọ̀ pé ọ̀ ń lọ òun ní gbàgbàgbàsẹ̀ yóò bí ọ léèrè wípé kí ni iṣẹ́ ọwọ́ tiẹ̀ sọ àbúrò ìṣẹ́ lọ́ni báà mi a máa kó owó lé obìnrin àdúgbò lọ́wọ́ pé má lọ fi sójú sówó bàbá mi Àjàgbé a máa wo ọmọ ọlọ́mọ a sì máa rán léwé sí bàbá mi ni mo sọ̀rọ̀ nípa rẹ̀ kò sí ròyìn tán o abiyamọ ni wọ́n ẹ̀mọ́ wà jẹ́ wọ́n fi àjẹmọ́ kẹwàá rí ẹ̀ríjà bàbá mi nu jáwé bọnu oríṣẹ́ odi ni Àjàgbé jáwé ọ̀pọ̀tọ́ kó oríjà ìjò tí èèyàn bá na ọmọ ẹ̀ níbì kan báà mi ọ tẹ́ pàdé bẹ́ẹ̀ o yóò jà bí orò wọn a máa dọ́wọ́ bàbá tèmi sí èmi lára àti gbé àwọn ọmọ rẹ̀ pé ẹ má fọkàn àbí bàbá wọn ẹ má pé ọ̀nìgbàrá ta o kò fẹ́ ràn irú nǹkan bá wọn ọ̀tán so irú èyí ò ní mọ́nà wàá tẹ̀lé pé gbogbo àwọn tí mo bí mo bẹ́ẹ̀ fẹ́ràn wọn ní ààyè àwọn tó wá kọ́ ẹ̀kọ́ nípa Ifá láti ìrìnlùjìlù wọn tó méjì mẹ́ta àwọn tó ti gba ìyọ̀ǹda òmìnira bóde wọn ò ló ń kà bá ti jẹ́ pé alábíàmọ nù ọlọ́jà ara ọjà tí wọ́n fi pọ̀ mọ́ dàgbà tọ́mọ ìfi jábọ̀ bá ti gbà múnú. bàbá wa ǹjẹ́ kí ni tó rọ̀ yín lọ́rùn láti ṣé orin lẹ lè kọ fún wa ni àbí òwe lẹ lè pa fún wa àbí ẹ lè kiri Elédùmarè èwo lẹ fẹ́ ṣe fún wa tó rọ̀ yín lọ́rùn tí gbogbo ọmọ Nàìjíríà fẹ́ gbọ́. tó wá ní pé nípa ti Yorùbá ni gbogbo rẹ̀ ni ọ̀rọ̀ mi lọ́rùn tó jẹ́ kọ lọ torí tá a bá ń lọ lọ́nà bẹ̀rùn gbogbo ẹ ló yé mi ẹ jẹ́ ń lọ pé ìjímàjò má jàlà wà sáwòrò lọ́bàjẹ́ níbànílábà ọmọ jagun ẹni kò síbi tá ìgbé dáná lẹ́ ọmọ Fagbénró ohun ọbẹ̀ nídùn jura wọn lọ èmi á ní mo fẹ́ kó gún onírè ọkọ mi ògún onírè ọkọ mi ògún onírè ní jajá ògún onírè wọn àjàgbò ògún mọ́là wọn àjẹ sunsun ògún kọlà wọn àjẹgbẹ́ tí mo bá ń lọ nílé Ògún o àwọn aláìmọ̀kànmọ̀kàn wọn ní bí Ògún bá gba odò àwọn ó sì gbòkògì lọ wọn ò mọ̀ pé òòṣà tó gba légbodò lè gbòkògì lọ ẹni kókó odò tí rún mùnùmùnù Ògún òní bá nìkọ̀ọ̀kan wájà ní gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi Ògún oníjà ò lè ẹjẹ mọ olú wọ́n Ògún ègbè lẹ́yìn ọmọ òrukàn ègbè lẹ́yìn ẹni àyìnmúṣe ègbè lẹ́yìn ẹni àǹdálóró ègbè ni a wá sí fún wa lọ́jọ́ kan tàwa tó bá dọjọ́ ọjà bógun bá gbalé tógun bá gbódò tó bá gbòkògì Ògún jọ́ tó ọba fẹ́ jà nílé ọmọjà sí nínú ilé o Ògún bọ́ ọba fẹ́ jà lọ́nà kọ́ ọmọjà àárín lọ́nà Ògún ọjọ́ ọba kọ̀mọ̀ tiẹ̀ bóde mọ̀mọ̀jà àríjà rẹ̀ inú ọkọ̀ ní a máa rí o mọ̀mọ̀jà rẹ̀ yìn ọkọ̀ Ògún Ògún gbèmí o mama jẹ́ ń bí mo lè láyè tèmi a máa kọrin àwọ̀ pé Ògún mama jẹ́ ń rí ṣoṣo Ògún
Ògún mama jẹ́ rí ṣoṣo ẹni wá ṣoṣo yóò rí ṣoṣo. Ògún mama jẹ́ rí ṣoṣo ẹni wá ṣoṣo àrí ṣoṣo. Ògún mama jẹ́ rí ṣoṣo. Mà ní Ògún lágàáyọ̀ sìn malẹ̀ kọ́ mama síbi tí n ò gbé màá tèmi gbà. Mà ní Ògún mama jẹ́ ń bí mo lè Ògún mama jẹ́ ń bí mo lè kì í jẹ́ èèyàn bẹ́gbẹ́ pé. Ògún mama jẹ́ ń bímọ olè. Ògún mama jẹ́ ń bímọ olè kì í jẹ́ èèyàn bẹ́gbẹ́ pé. Ògún mama jẹ́ ń bímọ olè. Ògún wọ́n bá tún lọ lé Ògún máa ní Ògún mama jẹ́ ọba wa. Ògún mama jẹ́ ọba wa ọ̀rọ̀ yákéyáké tí yọ̀dé ń lé. Ògún mama jẹ́ ọba wa ọ̀rọ̀ yákéyáké tí yọ̀dé ń lé. Ògún mama jẹ́ ọba wa. Ògún gbé wa. Ẹ ṣeun àṣẹ Ìdùmarè. Ògún kì í sọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ o tó bá fa gbọ́ ọwọ́ Ògún ni tí wọ́n bá fi ọ̀bẹ gé èṣù fún ọ jẹ àbí ẹbí rẹ ńlá àbí bọ́kọ̀ bá pààyàn kò ní ó gbé bàbá ọmọ tó Ògún ni owó tà ná ní gbà ní kó tó di ayé òní pépà Ògún ni ṣé ní kíní yàrá etí ni mò ń wò ní etí rẹ ìyẹtí là á pè Ògún ni Ògún ò ṣe é sára fún bẹ́ẹ̀ fi ṣe ní ọwọ́ Ògún ni Ògún ò ṣe é sára fún gbogbo wa la ní a sì máa fi àwọn ohun rẹ̀ pé inú rẹ̀ ó máa dùn tí ó fi máa dọ́wọ̀ fún wa ǹjọ́ tó bá fẹ́ jà àní sí ní ibi ìjànjọ́ náà má bàa níjà Ògún àgbo. Ẹ ṣeun bàbá wa ìṣe ló dàbí pé kẹ́ má dákẹ́ mọ́ gbogbo wa là ń gbádùn yín ẹ kú ohun náà kò ní bàjẹ́. mo ń bẹ náà yín ibi ẹni akànlére ni. Bàbá wa àgbéfáwọ̀ bí ẹ̀ wò. Òsàní ọba àdìsá wàhùn. Ẹ kú kalẹ̀. A gbọ́ nínú ìtàn wípé abiyamọ abọ̀jára ni Ọ̀rúnmìlà. Ẹ dákun ta ni Ọ̀rúnmìlà? Ọ̀rúnmìlà àtórí ọmọ tí ó sun àṣẹ ẹlẹ́rìí ìpín ibì kejì Òdùmarè àrí ìró àlá àmọ̀mọ̀tán àkìkìtán ládẹjọ bí ọ̀kẹ́ alájì kìdìgì orí balẹ̀ fẹ́nìkan kábíyèsí Olódùmarè Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ni a lè pè ní ẹ̀dá ènìyàn bí èmi àti ẹ̀yin àmọ́ ẹ̀dá yẹn ẹ̀dá tí Olódùmarè ọba dání kì í ṣẹni tí a bí nínú abo àti akọ Olódùmarè ọba sì ṣàlàyé rẹ̀ fún wa pé òun ni àkọ́dá tí òun kọ́kọ́ dá. Àkọ́dá ẹ̀dá. Òun gẹ́gẹ́ ló tún wá jẹ́ sẹ́mi pé ẹjẹ́ ń lọ nínú àwa Yorùbá àkọ́bí ẹni nílẹ̀ Yorùbá àbúrò ẹni ní máa ń pè. Bẹ́ẹ̀ni. Nígbà tí Olódùmarè rí i pé àkọ́dá iṣẹ́ òun ni Ọ̀rúnmìlà ó wá fi ṣe the second command to Olódùmarè. Igbákejì Olódùmarè. Òun ni olùbádámọ̀ràn. Ọ̀rúnmìlà ni ẹni tí Olódùmarè bá kó ayé lé lọ́wọ́ tó mọ kíni jẹ́ ìtumọ̀ ayé báwo ni òun gẹ́gẹ́ ní òun àti Olódùmarè mẹ́jọ jókòó sọ pé ká dámọ̀ràn ó yẹ kí á dábì kan tí ó máa jẹ́ òde ìsálayé tí àwọn ẹ̀dá yìí yóò máa lọ tí wọ́n máa bọ̀ tàbátọ̀ nípa ayé òde ni o àwọn aláìmọ̀kànmọ̀kàn ìní débẹ̀ tán ní atọ́yin tó yóò sí ẹ lẹ́nu ní ìpínlẹ̀ ayé kì í sílé ayé o òde ìsálayé ni òde ìsálayé ni ọ̀run nílé. Nígbà tí Ọ̀rúnmìlà wá jẹ́ ẹ̀dá báwọn kò sí ohun kankan tó ń lọ láyé tàbí tí ń lọ lálẹ́ di ọ̀run tí ó mọ̀ sí. Ọ̀rúnmìlà wá fẹ́ràn ọmọ púpọ̀ abiyamọ gbáà ni kì í fẹ́ ìkíni ẹjẹ sọ àlàyé Ọ̀rúnmìlà fún yín ó fẹ́ràn obìnrin ẹni bá ti fẹ́ràn obìnrin ti mọ̀ pé tí wọ́n ti rẹ́ni tí ń lọ́mọbìnrin tí ń gborí lé ní ìgbà àyà tí ń fi ẹ̀kẹ́ kò ní ẹ̀kẹ́ tí ara ń tutù tójú òun rọ̀ ìka ó lu òtúrú pọ̀n tí kà bá ti lu òtúrú pọ̀n kíní kan ń kẹ́ yóò dénú òun máa síjọ́ yóò máa léjọ́ lẹ́yìn rẹ̀ ọmọ ni wẹ́ẹ́ ọmọlẹ́gbọ̀. Ẹ ṣeun bàbá wa. Ọ̀rúnmìlà fẹ́ràn ọmọ abiyamọ ni tọ́mọ bá tó wá dáyé gan
torí rẹ̀ bá fẹ́ jẹ́ orí tí ò gbò Ọ̀rúnmìlà ó tún wá sọ pé eégún lélẹ́yìí bá wa ẹ̀dì méégún torí orí tí ò gbò adìmọ́sà torí eléyìí ọba tọmọ eléyìí ọba fẹ́ gbó yóò ní ẹ̀dì mọ́sà ẹ̀dì méjì méégún ẹ̀dì mọ́ya kéyìí kún jẹ́ ti Ṣàngó kí wọ́n lè bá jẹ́ ọmọ lọ́la. ẹ ṣeun adúpẹ́ bàbá wa ohun yìí ò ní tí bàbá wa àgbéfáwọ̀ bí ẹ̀ wò. ó sáré. mo ń wo nǹkan kan lọ́wọ́ yín lójú mi ó dàbí èrè ó sì wù mí ẹ dákun kí ni orúkọ ẹ àti iṣẹ́ kí ló ṣe. ó ṣeun yìí ni à ń pè ní ìrọ̀kẹ́ ifá ìrọ̀kẹ́ mi ẹgbẹ̀je ìrọ̀kẹ̀rẹ̀ mi ẹgbẹ̀fà ìsísọ̀borí mi ẹgbẹ̀dínlógún. ó ti dáa. ohun èlò fani bí ìgbà tí ọmọlẹ́yìn Jésù ń lọ tó ń ti báíbù bíbélì rẹ̀ lọ́wọ́ tí tẹ́sùbí yóò sì já lọ́wọ́ ọmọ mùsùlùmí bẹ́ẹ̀ ni ìrọ̀kẹ́ ò gbọ́dọ̀ já lọ́wọ́ babaláwo. kò dẹ̀ ní já o. bàbá wa a fẹ́ kí àṣà Yorùbá parun tí a bá rí ẹ̀yin abiyamọ abọ̀jára báyìí tẹ́ ń gbé àṣà yìí lárugẹ inú wa máa ń dùn ayọ̀ wa máa ń kún ẹ dákun kí tún ní ìrànlọ́wọ́ tí ẹ rò pé àwọn ìjọba wa lè ṣe fún yín tí ó jẹ́ kí àṣà yìí kí àwọn ọmọ wa tún mọ̀ nípa ẹ̀ kó mọ̀ wípé ilé náà la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde àṣà tó dáa ni àṣà tó kẹ́bí mọ́ra tí kì í fi gbá kan bọ̀ kan nínú kí ni àwọn ìjọba wa lè ṣe fún yín. ẹ ṣeun ara ẹ ní àwọn kan tí a ti ń béèrè lọ́wọ́ wọn nípa àwọn ọdún tí a ń ṣe àwọn ọjọ́ kan ń bẹ nínú oṣù ká sọ pé oṣù karùn-ún ìtawà yìí ọjọ́ kẹẹ̀ẹ́dógún rẹ̀ ọjọ́ ọdún ẹ̀là ọmọ òyìgí ni. ẹ̀là ọmọ òyìgí. ọdún pàtàkì ni ní ọ̀dọ̀ àwa tá a jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ káàkiri àgbáńlá ayé ni wọ́n ń ṣe lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún. ọjọ́ yìí ń bẹ náà àwọn ọjọ́ tá a ti ń béèrè lọ́wọ́ àwọn ìjọba from federal to state pé kí wọ́n máa fún àwa náà ní àyájọ́ ọjọ́ yẹn fún ọjọ́ ìsinmi. fún olùdé bí ìgbà tá a bá gba ọjọ́ olólùfẹ́ ni ọjọ́ iṣẹ́. ayé rẹ̀ ọ̀dà àwọn tó so wá pọ̀ ni mò ń sọ ohun èyí tó tún tẹ̀lé ní August 20. August 20. ọjọ́ yẹn là ń pè ní ọjọ́ ìṣẹ̀ṣe parapọ̀. a tún béèrè náà àwọn tí mò ń sọ yìí ti wà ní ilé ìgbìmọ̀ asòfin o láwọn state kọ̀ọ̀kan o adúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún ọ̀gá wa Rauf Arẹ́gbẹ́ṣọlá nílùú Ọ̀ṣun lọ́ṣogbo òun ti fún wa o ó fún wa ní olùdé fún August 20 ẹ̀yọ́ níjọ́ tá a tó ń bọ̀ sun Òṣogbo gangan ó fún wa lọ́lùdé. torí mo mọ̀ wípé káàkiri àgbáńláyé làwọn èèyàn máa ń wá láti wá bọ̀ Ọ̀ṣun. a ní àwọn ọdún tí a ń pè ní ọdún Ifá a ní ti ọdún Ifá àgbáyé bẹ́ẹ̀ dẹ̀ ni babaláwo kan ní àwọn ọdún tó ń ṣe irú èmi pàápàá lára ọdún Ifá ìjọ mi Ìdíngbè temple nílẹ̀ yìí ọjọ́ ńlá ni bí ìjọba fún mi lọ́dẹ nítorí èrò tó bẹ́ẹ̀ nítorí ìgbàrúgba kọ èrò ní wákàkiri àgbáńlá ayé tí lórí àwọn aláwọ̀ ń fún tá a bá wà ní àyín a sì fẹ́ dé òpópónà Mọ́sọ̀ọ̀sẹ̀ níbi ìrọ́mọ̀ sí wọ́wọ́wọ́ dé oníyọjọ́ tàbí ṣe ó sì ní àwọn àkànṣe ìwúre tá a máa ṣe òru àforúgbìjà ń bẹ́ẹ̀ lórí òkè Ìgbàlà ìyẹn òkè Apógun Pọ̀tẹ̀ ní Ìbàdàn bíi tọ́jú pé ìjọ níbi lónìí àwọn àǹfààní tá a fi súre fún lù nígbà tá a ṣe pé bọ́ bá yá tí wọ́n bá fojú kan àlùfáà wòlíì wọn ní àwọn aládùúrà dé tí wọ́n bá fojú kan àáfàá àwọn ọmọlẹ́yìn Jésù mùsùlùmí wọn ní àwọn àáfàá aládùúrà dé ṣé babaláwo ni wọ́n ń ṣe pé nígbà tá a bá ń pè ẹ̀rìgì láwọ àgbàsà aládé àrùn ẹbọ epo tí ń bẹ ńlẹ̀ ohun ẹbọ ni ẹ̀rìgì láwọ àgbàsà aládé àrùn ẹbọ kẹ́ẹ̀bọ kékúfín kẹjàfín kí n tá nítorí rẹ̀ ọ́ dà dáadáa ní sàdìrẹ́ àbá ire láàmú súnbẹ́ àìsé pé
wọn ní jẹ̀búmúre 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 ṣé Ìbàdàn mẹ́pẹ́ ni. àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe gangan la ní ìwúre lọ́wọ́ tí ń pè ládùúrà kí wọ́n fún wa ní the same recognition kí wọ́n máa fi àyè tiwa náà lẹ̀ kí wọ́n má gbàgbé pé Olódùmarè ọba tó dá ayé ti ṣe ní mẹ́ta orúkọ Olódùmarè gangan ó ní òun Olúwa Ọlọ́run Olódùmarè mẹ́ta ni ìgbà tí ó sì dá ìgbà ó ní ìgbà àárọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ mẹ́ta ni ìgbà tí ó dá àrò táì síbẹ̀ táì jẹun ó dá ní àrò mẹ́ta tí kì í da ọbẹ̀ nù nígbà tí yóò sì dẹ̀sìn ó dá tọmọlẹ́yìn Jésù ó dá ti ọmọ ànábì ó dá ti oníṣẹ̀ṣe mẹ́ta ni lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n gbòmìnira mẹ́ta ni o Haúsá ń jẹ́ Haúsá àwọn Yíbò ń jẹ́ Yíbò àwọn tí Yorùbá ń jẹ́ Yorùbá. ẹ ṣeun bàbá wa mẹ́ta ni. adúpẹ́ a máa rí yín bá. kí wọ́n máa tọ́jú wa máa rántí wa wọ́n máa pè àṣì nǹkan. wọ́n gbọ́ gbogbo ẹ̀ ni wọ́n gbọ́ àyípadà rere àdẹ̀bá ntẹ̀ bá fẹ́ ẹ ṣeun. ní báyìí Yorùbá bọ̀ wọ́n ní ijó ayọ̀ kì í tán lẹ́sẹ̀ abiyamọ onínúure. bẹ́ẹ̀ni. bàbá wa gbé fáwọ̀ bí ẹ̀wò. ó sáré. ǹjẹ́ ẹ ti ṣe tán láti bá wa jó ijó abiyamọ abọ̀jáàrà pẹ̀lú ọ̀jáàrà yín. wọ́n jó bó ṣe ti àwọn olórin ìwà ni jíjó ni bó la fẹ́ jó déédéé ni ijó mbẹlẹ́sẹ̀ mi ijó ayọ̀ ni ijó ọlọ́mọ ni bó ṣe tàwọn rẹ́kọ́ọ̀dù olórin ni déédéé ijó yá. ó ti yá. abiyamọ abọ̀jáàrà ó ṣe àdúpẹ́ òwe kú ìtọ́jú abiyamọ o abiyamọ ire abiyamọ o abiyamọ eya abiyamọ o abiyamọ abiyamọ abọ̀jára abiyamọ bọ́jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ojú ti rí láyé ojú ti rí ẹnu kọ̀ròyìn lọ́jọ́ rírí lọ́jọ́ àìrí ńkọ́ abiyamọ àṣà ìwà abiyamọ àṣà òdodo lágbára Olúwa àwa ń ròyìn ọmọ onílé àwa ń ròyìn ọmọ àlejò àwa ń ròyìn fún gbogbo àgbáyé àwa ń ròyìn iṣẹ́ akitiyan lórí ọmọ pátápátá abiyamọ abọ̀jára àbẹ́ẹ̀rí ìjọ àrà lẹ́sẹ̀ abiyamọ abọ̀jára ẹ̀rọ ìjọ ọlọ́gbọ́n tó gbogbo apáta náà máa dìjọ àwọn máa sọ pé eégún ńlá náà ní kẹ́yìn ìgbà adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba Àjàláyẹ̀mí tó jẹ́ kọ́lá ibùdó tó pín in yẹn ọba ńlá onípò láti jẹ́ kíkò tó gbéyàn lórí ẹ̀yìn òfúnni lọ́rọ̀ fúnni lóńgbòdo ọba adékúnlé kọjú ìta bá bàbá rẹ̀ níbi gbogbo àjábíra tó èmi náà ni ọmọ yìí tó tọ́ ẹnì kejì yín onífẹ̀ẹ́ ojú àyẹ̀yẹ̀ sí àyàkọ́láwọlé ọmọ ọba olúfàyè láàfin ọ̀rọ̀ èmi a máa nínú ìlú ìdòkò lólèlé ìlú ilé aláró ìṣọ̀lá èmi lọ́mọ bí ṣòkòtò ṣòkòtò mẹ́fà nílé aláró ògùn ẹ̀ṣọ́ bàbá tó bí mi bẹ́ẹ̀ ni ṣòkòtò bàbá mi ìṣọ̀lá kíre lójú owó rí àwùjọ láyọ̀ ìṣẹ̀wọ̀n àdúpẹ́ ẹ̀kú àdúró sí i. abiyamọ o abiyamọ abiyamọ o abiyamọ ire abiyamọ o abiyamọ eya abiyamọ o abiyamọ abiyamọ abọ̀jára abiyamọ bọ́jà gbọ̀rọ̀gbọ̀rọ̀.